dédé wọ̀nyí olólùfẹ́ mi, ẹ káàbọ̀ sí ètò ìdánilẹ́kọ̀ọ́ wa fún tòní. Fún àwọn tó wò mí ní ìgbà àkọ́kọ́ àti fún àwọn tó sì máa wò mí tẹ́lẹ̀, orúkọ tèmi ni Omidan Ọ̀ṣípìtàn Yéwándé Elizabeth. Ìnagijẹ mi today, the Gen Z Yoruba teacher. Whoosh! I'm excited to be a Gen Z Yoruba teacher. Orin kan dẹ̀ wá sí mi lọ́kàn mo dẹ̀ fẹ́ kọ fún yín. Ó ní kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá? Kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá? Kàkà kí n jalè máa kúkú jẹ́ olùkọ́ èdè Yorùbá. Kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá? Kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá? Kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá? Kàkà kí n jalè máa kúkú jẹ́ olùkọ́ èdè Yorùbá. Kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá? Bí bá máa ṣe 9 to 5, ìdí olùkọ́ èdè Yorùbá lẹ ti máa bá mi. Kí n jẹ́ HR, HR tí èdè Yorùbá lẹ ṣe kí n lẹ ti máa bá mi. Gen Z Yoruba teacher. Ha! God, oh, that is Miss Yewande. Èmi ni mo ń jẹ́ bẹ́ẹ̀. Èmi wọ́n dẹ̀ ń fẹ́ lómi ṣe. Èmi gangan ni Gen Z Yoruba teacher. Wọ́n dẹ̀ kí n káàbọ̀ sí ètò ìdánilẹ́kọ̀ọ́ wa sórí fọ́nrán yìí. Mo bá mo bá yín dáadáa, mo ti bá yín dáadáa. Báwọn tó máa ń kí mi nílé kan tó sì máa ń tẹ̀ka ìfèsì ẹ ṣe gidi gan-an. Àkọlé fún ètò ìdánilẹ́kọ̀ọ́ wa fún tòní ni àwọn ọ̀rọ̀ idán Yorùbá. Àwọn ọ̀rọ̀ idán Yorùbá. That is idán tó ju dán lọ, idán. Those are the Yoruba magic words. That's what we are teaching today. Mo mọ̀ pé àwọn òbí wọn máa gbọ́ lẹ́nu àwọn ọmọ pé magic words. Ẹ bá máa lọ sílé àwọn ilé-ìwé àwọn ọmọ wa ní ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ máa rí tó máa kọ́ sójú pátákó àbí kọ́ lẹ̀ wá kọ́ magic words. Ẹlòmíì á tún kọ ìtumọ̀ wọn pé èyí báyìí à ń lò. I miss being a nursery teacher, so fun. Ẹ jẹ́ nǹkan rẹ̀ fún wa táwọn ọmọ bá ń kọ́. There are 5 magic words. There are 5 magic words. There are 5 magic words that I know. Please excuse me. Sorry, thank you. And the last one. Pardon me. Èmi náà dẹ̀ ti ṣe tiwa, mo ti pa lára, mo ti ṣiṣẹ́ abẹ fún, mo dẹ̀ ti sọ dorin fún wa lédè Yorùbá ní àwọn ọ̀rọ̀ idán kan wá, àwọn ọ̀rọ̀ idán kan wá, àwọn ọ̀rọ̀ idán kan wá tí mo mọ̀. Ẹ jọ̀ọ́, ẹ má bínú, ẹ pẹ̀lẹ́, ẹ ṣeun, ẹ kú iṣẹ́. Ẹ jọ̀ọ́, ẹ má bínú, ẹ pẹ̀lẹ́, ẹ ṣeun, ẹ kú iṣẹ́. Mo kí n kú iṣẹ́, iná ìkémi náà kú iṣẹ́, Yewande ìwọ náà kú iṣẹ́. Gen Z Yoruba teacher kú iṣẹ́ o. Ẹ bá rí wípé kò tẹ̀ sí ni kí o máa sọ kí o mẹ́nu bá wọn ọ̀rọ̀ dán yìí. Ẹ máa gbọ́. O lè go on bọ́rọ̀ sí ti àwọn fúnrí. O máa come closer ni. O máa súnmọ́, o máa gbé súnmọ́ ẹ̀ tán ni. Ọmọ kan dé mọ́mí ẹ pẹ̀lẹ́ o. Orí ìyá yẹn náà pé ó ṣí ọkàn mi. Torí pé kí ni ọ̀rọ̀ idán yẹn kan tó sọ lásán yẹn. The magic word tó sọ lásán sí yẹn. Ó tún wá lọ sọ lédè abínibí. Ó ti tán, ó máa dùn bàjẹ́. Wọ́n tí a máa fẹ́ kọ́ lónìí gẹ́gẹ́ bí mo sọ àwọn ọ̀rọ̀ idán Yorùbá, àwọn ọ̀rọ̀ idán Yorùbá. Wọ́n lè máa ń sọ fún wa pé kò sí nǹkan tán ní lédè mìíràn tí àwọn ò ní lédè Yorùbá. Bí a ò bá ní èmi olùkọ́ èdè Yorùbá, Gen Z Yorùbá teacher, wọ́n máa ṣiṣẹ́ abẹ fún, máa paláró, máa wá sọ di tiwa, máa wá gbé wá fún. Ó ní mo ti tún gbé dé yìí. A ní ẹ jọ̀ọ́, lédè Gẹ̀ẹ́sì wọ́n ní please. Mo ti pààlà láàrin méjì, èdè Gẹ̀ẹ́sì, èdè Yorùbá. Please. Wọ́n lè máa ń sọ fún wa nínú àwọn ètò ìdánilẹ́kọ̀ọ́ máa ń sọ fún wa pé gẹ́gẹ́ bí ọmọlúwàbí Yorùbá nífẹ̀ẹ́ àpọ́nlé. Wọ́n nífẹ̀ẹ́ àpọ́nlé. Láìsí àpọ́nlé, you will go home and you will go harder. Wọ́n á rán ẹ lọlé, wàá tún ṣe kí ni, wàá tún wálẹ̀ torí ọ̀rọ̀ ó lè lọlé lọ́wọ́ òfò, wàá fọ̀rọ̀ rán ẹ lọlé. Àpọ́nlé ṣe kókó fún ọmọlúwàbí. Wọ́n máa sọ̀rọ̀ kó tẹ̀jọ́ ọmọdún kan. Wọ́n ní bó ṣe máa pọ́nlé, wọ́n á ní pé wèrè lọ́kọ ìyàwó kó jẹ́ máa ní wèrè báwo. Ìwọ ṣáàdù fẹ́ràn ò fẹ́ dúró síbi kan. Wọ́n nífẹ̀ẹ́ àpọ́nlé. Bí ó tẹ̀ sí pé kò sí ìyàtọ̀ láàrin ọ̀rọ̀ tá máa fi ìyàtọ̀ láàrin akọ àtabo tá bá fẹ́ bá ọkùnrin sọ̀rọ̀ àbí obìnrin sọ̀rọ̀. Kò kí ń fi bẹ́ẹ̀ kò kí ń sí ìyàtọ̀ pé èyí òbí gẹ́gẹ́ bí English wọ́n á ní he, she, àwọn oníyẹn. Ṣùgbọ́n formality, respect, o gbọ́dọ̀ fi sí o. O gbọ́dọ̀ láì jẹ́ bẹ́ẹ̀ sọ pé ó ti lọ nìyẹn, ó tiẹ̀ ti lọ nìyẹn. A ní please. Báwo ọmọ yín bá yín sọ èdè Gẹ̀ẹ́sì lé àná please mommy please. Ṣùgbọ́n ní èdè Yorùbá a máa ní ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́. That is formal. Àpọ́nlé. Ẹ jọ̀ọ́, formal àpọ́nlé. Mami ẹ jọ̀ọ́, mommy ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́.
tá bá fẹ́ ṣe ìbéèrè ìwádìí fún nǹkan when you are asking making a request ẹ jọ̀ọ́ ṣé lè bá mi káṣọ mi wọlé o lára alé yá Ṣẹ̀kí ẹ jọ̀ọ́ mi fẹ́ déta o tójò bá ti rọ̀ ẹ bá mi káṣọ mi wọlé kò sí bí ìyá Ṣẹ̀kí kórè ìyá Ṣẹ̀kí kó máa gbóná tó níwọ̀n bá tó ti gbọ́ ẹ jọ̀ọ́ láì tẹ lo màá sí àpọ́nlé yẹn ó ti pọ́n ẹ jọ̀ọ́ ẹ bá mi káṣọ mi wọlé ẹ bá mi káṣọ mi wọlé ẹ jọ̀ọ́ àpọ́nlé o lè fẹ́ bá gbàlagbà sọ lédè Yorùbá kó wá ní jọ̀ọ́ a tún ní jọ̀ọ́. That is informal lédè Gẹ̀ẹ́sì yẹn ò nílò àpọ́nlé irúfẹ́ jọ̀ọ́ yìí a máa ń lò láàrin bí èmi àti ẹ̀tẹ̀jọ jẹ́gbẹ́ sàwáwù àbẹ́ni tó kéré sí ẹ bó ti máa lo jọ̀ọ́ yìí o lè lo ṣá o lè lo pẹ̀lú ohun ìgbéraga o ohun ẹ ò lè gara ohun ẹ gbọ́dọ̀ wálẹ̀ jọ̀ọ́ tó ń jẹ bá ti jiná bá mi gbé wá sí ṣọ́ọ̀bù èmi tí ń lọ ẹ jọ̀ọ́ tó jẹ́ wájú pé tó bá jẹ́ wọ́n dẹ̀pọ̀ ẹ jọ̀ọ́ tó ń jẹ bá ti bá mi gbé wá sí ṣọ́ọ̀bù kì í ṣe pé jọ̀ọ́ ọmọ ẹlẹ́pà ó ń béèrè ọ̀nà ó ti sọnù sínú Èkó ó wá ń béèrè ọ̀nà ọmọ ẹlẹ́pà ṣọmọ kò ní dẹ́ lóhùn o kó jẹ́ ọmọ ẹ̀ gan ó ṣe ọkọ mi jọ̀ọ́ má pariwo mo fẹ́ ṣe nǹkan jọ̀ọ́ má pariwo níwọ̀n bá tó ti gbọ́ jọ̀ọ́ yẹn tóun yẹn náà ti rẹ̀ tó ti wà nírẹ̀lẹ̀ wọn ò tẹ̀ lè pariwo wọ́n jẹ́ àgbàlagbà fẹ́ lò fún àpọ́nlé yálà kẹ́ni yẹn kéré sí àbí ó dà ṣùgbọ́n wọ́n ní tó bá ti ju ni lọ ó ti ju fálẹ̀ yàn lọ ó dẹ̀ máa ju ẹ́ dànù wọ́n ní ẹ jọ̀ọ́ please tó jẹ́ pé ntẹ́jọ́ ti wọlé wọ̀dẹ tí mo wá ara wọ́n ní jọ̀ọ́ pẹ̀lú ohùn kíni ìrẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní thank you ọ̀dọ́ ń pè lédè Gẹ̀ẹ́sì nìyẹn thank you àwọn ní ẹ ṣeun tàbí ẹ ṣé àwọn ní o ṣeun àwọn ní o ṣé formal àpọ́nlé informal kò nílò thank you tó bá ti ṣe ẹ́ lóore tó ti ràn ẹ́ lọ́wọ́ ẹ̀tọ́ ẹ̀ ní láti sọ wípé kí ni ẹ ṣeun tàbí ẹ ṣé for gratitude láti fi ẹ̀mí ìmoore hàn ẹni tó bá ṣe ìrànlọ́wọ́ sí ẹ tó bá ti ràn ẹ́ lọ́wọ́ láti ṣe kankan ẹ̀tọ́ ẹ̀ ní láti sọ pé ẹ ṣé o ẹ ṣeun o ṣé ọkọ mi òórùn mọ̀ ẹ́ pé bá mi lọ gbómi wá ó dé ó ṣe kò ní dín kankan kù lára ẹ lóòdìá tó bá ti ń bọ̀ báwo ara búrẹ́dì bọ̀ ẹ ṣeun àbí ó ṣeun kò níyàn kankan kù lára ẹ láti fi ẹ̀mí rẹ̀ pé ẹni yìí o tó dúpẹ́ lọ́wọ́ mi ó ṣe kíni ó ní mi ní kíni ó ní mi ní ọkàn the person has me in heart gratitude gẹ́gẹ́ bí olóyìnbó ìtumọ̀ gratitude àwọn ni ẹ wá rí pé mo pín sáwọn méjì mo ní ẹ ṣeun tàbí ẹ ṣé ó túmọ̀ sí ẹ ṣe ohun thank you for something ẹ ṣe ohun thank you for something ìkọ̀kan náà ní túmọ̀ wọn o ṣùgbọ́n thank you for buying me bags thank you for the bread you bought me yesterday thank you for helping me pack my clothes ṣùgbọ́n tó bá ní ẹ ṣé thank you kò dín kankan kù thank you ẹ ṣé thank you o ṣeun ìtútù kankan náà ni fún informal fẹ́ni tí ẹ̀jọba tẹ bá jọ wà nù sàwáwò àbó kéré sí àbí mọ̀lẹ́bí àbọ̀ kú ẹ ti jọ wọlé wọ̀de o ṣeun o ti bá mi ṣe ìrẹsì o ṣeun tó bá tún sọ pé o ṣeun fún ìrẹsì àná dáadáa ni tó bá tún sọ pé o ṣé o fẹ́ dárúkọ kankan tó ṣe fún ẹ o fẹ́ dárúkọ kankan tó ṣe fún ẹ wà ní o ṣé fún ìrẹsì ṣùgbọ́n o fẹ́ dárúkọ kankan tó ṣe fún ẹ o ṣeun thank you for something nǹkan tó yẹ ṣe pé o ti yé o ṣeun àgékúrú o ṣeun yìí ni o ṣé àgékúrú ẹ ni o ṣé àgékúrú ẹ ni o ṣé ṣe pé àwọn ọ̀rọ̀ ìdán yìí kò síbi tí a máa lò gẹ́gẹ́ bí ọmọlúàbí Yorùbá kò sí ọ̀nà tí a máa gbà tá a máa sọ pẹ̀lú ohùn ìrẹ̀lẹ̀ onítọ̀hún ayọ́nú sí ẹ àwọn ẹlẹ́jà ìgbọ́ tá a bá ń dọ̀jà pé jọ ọkọ mi bá mi rà jọ ẹ jọ wọ́n mọ̀ pé ó kéré sí wọn
ẹ bá mi ra ìjọ ẹ bá mi ra màmá wẹ̀ lẹ́yìn tó ti sọ ìjọ ẹ bá mi ra yẹn kí tẹ̀ mọ́ pé owó yẹn gan-an ó fẹ́ romi lára lápò láti yọ má bá wọn rà iye ọkọ mi ẹ ti bá mi rà ẹ ti bá mi gbé dé ẹ ṣe màmá ọ̀gá ẹlòmíì gan fẹ́ lè máa kúnlẹ̀ tán àpọ́nlé ni gẹ́gẹ́ bí ọmọ àwọn ìṣesí idán àtúmọ̀ máa kọ́ yẹn náà ìhùwàsí idán tẹ́ pé they are the magic characters tí ẹ ká máa ṣàmúlò ẹ gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí ọmọ Yorùbá wàá tó kọrin fún wa lẹ́ẹ̀kan sí ká tó wá sí ìdánilẹ́kọ̀ọ́ fún ètò ìdánilẹ́kọ̀ọ́ àtọ̀nà ní àwọn ọ̀rọ̀ ìdákọ̀ wa àwọn ọ̀rọ̀ ìdákọ̀ wa àwọn ọ̀rọ̀ ìdákọ̀ wa tí mo mọ̀ ẹ jọ̀ọ́ ẹ pẹ̀lẹ́ ẹ má bínú ẹ ṣeun ẹ kú iṣẹ́ èmi náà fẹ́ kí n pé ẹ ṣeun o fún àwọn tó wọ̀ mí ní ilé lóko tó sì ń ti ka ìfẹ́ sí mi ẹ ṣe gidi gan ni Olódùmarè yóò máa nífẹ̀ẹ́ mi tó sì máa ti ka ìfẹ́ sí mi fún àwọn tó sì máa wò mí tí wọ́n kì í kí mi ẹ ṣeun gan o Olódùmarè yóò máa wò yóò sì máa ti ka ìfẹ́ sí mi orúkọ mi ò yí padà mo kàn tún ṣàfikún orúkọ mi ni orúkọ tèmi ni Omidan Ọ̀ṣípìtọ́yìnwándé Elizabeth the Gen Z Yorùbá teacher níwòye ẹ̀sọ́ tó ń bọ̀ láṣẹ Èdùmàrè àwọn máa tẹ̀síwájú ó dàbọ̀.